olólùfẹ́ kí lẹ rí sí kí ló ṣẹlẹ̀ gangan ṣe wà pa báwo ládùúgbò yín ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò wa lónìí kí lẹ rí sí ní ètò kan lórí ìtajà máa ń ṣàgbéyẹ̀wò àwọn kàyéfì àti rí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn ètò ìṣẹ̀lẹ̀ sí àwa gangan láti iléeṣẹ́ Núwà Media aládẹ̀ tí máa mú wá fún yín iléeṣẹ́ tó máa ń fọn rere ẹ̀sìn èdè àṣà àti ìṣe Yorùbá bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àtàwọn ọmọ wa gbogbo tán ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé olólùfẹ́ yín tòótọ́ tún ti dé ọmọ dúdú bí kọ́rọ́ iṣẹ́ yẹn náà àfikàn ṣoṣo tó wà nílé Awosoga ọmọ olówó òdùrájí fi pé ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ gbogbo máa fẹ́ràn ọmọ bá àríjà àwọn òṣùlẹ̀ ọmọ límẹ̀rẹ̀ ọmọ láàgbélù ọmọ bàbá kan mi tútù ti jó ní fàìfà yọ́yọ́ what's up ló ṣe wo ẹ̀yin tèmi yéyé ọkọ̀ èrò mi mo máa wọ ó ń bọ̀ sorry tàbí kẹ́ má bínú ǹjẹ́ mo yẹ iṣẹ́ ká máa ṣe ní Núwà Media àṣà iṣẹ́ wa máa pọ̀ gan ní Núwà Media gbogbo iṣẹ́ tó bá ti jẹ́ ká gbé ohùn sáfẹ́fẹ́ ká ṣe àkójọpọ̀ àwọn ìròyìn ká ṣe ìwádìí ká ṣe àkójọpọ̀ àwọn fọ́nrán àti àwọn iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ bẹ́ẹ̀ lọ là ń ṣe nílé iṣẹ́ Núwà Media tẹ́ bá fẹ́ mọ̀ nípa iṣẹ́ wa kàn sí wa pẹ̀lú nọ́mbà wa email wa tí ẹ̀ ń wò lórí ẹ̀rọ yín àbí kẹ́ ẹ lọ sí orí àwọn ìtàkùn wa àti atọ́ka tó lọ sórí àsíá wa lórí ayélujára gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ ṣe ni mo máa wọ ẹwà ṣẹrí ká máa gbá àwọ ẹgbẹgbẹ home and away ó dà ní pé ó ti wá jẹun tó ti jẹ wá wọ kọjá inú egungun ó ti di jẹjẹrẹ mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lára mi ò mọ bí wọ́n ṣe rìn kóra wọn ọkọ̀ èrò mo wọ̀ ẹni ìjókòó sẹ́gbẹ̀ẹ́ mi mo ṣáà ń gbọ́ tó ti ń ro ẹjọ́ yẹn lórí ti ṣá ó stupid ní ìwọ tí mò ń ṣe kìnnìkan ṣáà bá lọ àbábọ̀ ó dàbẹ̀ ní pé ẹni tó ń bá sọ̀rọ̀ yẹn orí ìkọ́nà àwọn pẹpẹ ìbánidọ́rẹ̀ẹ́ yìí ni ó ti ń bá ẹni yẹn sọ̀rọ̀ wọ́n fi ohùn ránṣẹ́ sí ara wọn èmi ò gbọ́ ohùn yẹn gangan àmọ́ èsì ọ̀rọ̀ ẹ̀ òun ló jẹ́ kémi mú alára àti ajérò tí mo sọ wọ́n pọ̀ tí mo sọ wọ́n di ẹbí kan ṣù ohun tó ṣẹlẹ̀ rí tí mo gbọ́ ló bá bẹ̀rẹ̀ sí ní wí ní irú òṣìwò nìyẹn òun ò tiẹ̀ mọ̀ òun mọ bó ṣe jọ rìn kóra wọn ó máa jí nọ́mbà ìyàwó òun gangan lórí fóònù òun ni mo kàn rí wípé ní ọ̀sẹ̀ tó kọjá ìyẹn sátọ̀dẹ̀ tó kọjá èmi àti ẹjọ́ wà mo ṣàrí kó bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn kékeré kí ló ń pa ẹlẹ́rìn ló wà ní ọ̀rẹ́ òun kan ni woman yìí pé òun fi àwọn àwòrán fàájì tó wọn àti ẹ̀ ìyẹn ọkùnrin àti àlè tí wọ́n ti jọ lọ ṣe ní pé òun fi ránṣẹ́ sí pọ́nrẹ́ òun ni pé ló ń rẹ́rìn kéékèèké ló wá lọ́rẹ́ ẹni tá lẹ́ni ọgbà tó máa rí ló bá di ìyàwó ilé òun wípé ṣe ló ń fi àwọn àwòrán yẹn ló fi ránṣẹ́ àwọn gbólóhùn táwọn tìjọ fi ń bára wọn sọ̀rọ̀ ṣe ló fi ránṣẹ́ àwọn àtẹ̀ránṣẹ́ gbogbo ó máa mú ó máa yá ó máa fi ránṣẹ́ sí obìnrin yẹn ó ní kò tiẹ̀ kọ́kọ́ dùn òun nítorí ìyàwó òun jẹ́ nìkan tí kì í sọ̀rọ̀ máa kàn ń lọ ságbójú tiẹ̀ máa gbójú ẹ̀ kó bẹ̀ ó ní àmọ́ ṣe lòun kọ́ ọ̀dẹ̀ pé ṣe ìyàwó bẹ̀rẹ̀ sí ṣe gbọ̀nkú ó ní ní owó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rojọ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ìwọ tó jẹ́ wípé òun ra gbá fún òun ra gba òun ra owó fún ẹ òun ìtìrà fún ìyàwó òun nílé òun ti sọ fún àwọn ọ̀tẹ̀ ṣe mọ́ wípé irú nọ́ńsẹ̀sì wo nìyẹn wípé ètò tó wá jọ òun jù ní wípé ó tún wá lọ mú ọ̀rẹ́ òun tó òun mọ̀ ó tún lọ ń gbé fún yẹn wọ́n jọ ń bára wọn ní nǹkan pọ̀ òun fẹ́ Ọlọ́run fẹ́ ọ̀rẹ́ òun irú nọ́ńsẹ̀sì wo nìyẹn ẹ jọ ibò náà níyàwó ní tó lọ́ọ́ fàyà aláya kan àbálẹ̀ alálẹ̀ kan kí wàá ń wàhálà ẹjọ́ ìṣá lọ́ba mú lọ́ba jọ bẹ̀rẹ̀ sí nírò ẹ wá bí mi pé ta ló ń bá rojọ́ o ẹ̀gbọ́n àlè ẹ̀ obìnrin nìyẹn náà ló wá lónìí sọ fún yẹn àǹtí mo mọ̀ pé ẹ máa fẹ́ dá sí ni ẹ máa fẹ́ kó bá a bẹ̀ òun ò jẹ̀ nígbẹ́ bẹ̀ bí pé ṣe bá búrò yín ni ọ̀rọ̀ ẹ̀ lẹ́fẹ̀ẹ́ máa tẹ̀lé yín kan ló ṣe kinní kan ló ṣe kinní kan kí ló ṣẹlẹ̀ kankan excuse me ẹ jẹ́ kó ara wa ní ìjánu mo tèmi mú wá nìyẹn ẹ jẹ́ kó ara wọn bóyá kẹ ohun tí mo sọ yẹn kò fẹ́ ní ọpọlọ díẹ̀ nínú àbí ohun tẹ́ rò pé ó yẹ kí n sọ kankan ẹ bá mi dá sí i ṣó tọ̀nà èmi ò ní kó má gbà wọ ẹgbẹ̀gbẹ́ o ìṣẹ̀dá ọkùnrin láyé yìí kì í ṣe fóbìnrin kan ìgbàgbọ́ tèmi nìyẹn ó wá kù sọ́wọ́ obìnrin kankan tó bá kó sọ́wọ́ irú wọn láti mọ bó ṣe máa ṣe tó máa fi níyànjú tí ò ní máa sí gbàásìgbòs ojoojúmọ́ ó dẹ̀ tún wá kù sọ́wọ́ ọkùnrin yẹn gangan bó ṣe fẹ́ tó tí ò ní rí dààmú tí ò ní rí wàhálà àmọ́ ilé wo wá ní ká wá bọ́ sí gbàgede lójú ibi tí àtàyé àtọkùnrin àtobìnrin àti onílé àtàlejò gbogbo àjọ wà ní pẹ́pẹ́ gbóró ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ báyìí ni mo ṣe kó lẹ́sẹ̀ sókè báyìí mo ṣe kó létí sókè mo gbé lọ síbi báyìí mo ra báyìí fún ìyàwó mi ṣe gbá nínú gbogbo ẹjọ́ tí wọ́n rò ìyàwó ilé ẹ̀ gangan
ìyàwó ilé ọ̀gbẹ́ni yìí gangan fúnra rẹ̀ ó dàbẹ́ ní pé ó ti ń gbé ìgbésẹ̀ bóun ṣe máa tú ìgbéyàwó ká. Ẹ dákun tó bá jẹ́ yín ni orin kílẹ̀ fẹ́ kọ sí Gbẹ̀du. Ohun gbogbo tẹ́ ẹ bá rí sí ẹ fi ránṣẹ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí ìtàkùn wa lórí ayélujára àbí kí ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. A máa ríra wa láyọ̀ nínú ìlera àti nínú ọlá tó pọ̀ láìpẹ́ jọjọ. Ní òparúkọdà Aródú náà ni mò ń jẹ́ Òjígọ̀bí ọmọ wọn lówó dúró ọmọ àwà òṣùlé. Ọmọ bàbá kan mi tútù ti jó ní fàìfà ọ̀rẹ́ mi kan sọ pé òun láì koríkì tún mi ṣe òṣè a máa ríra wa láyọ̀ àlàáfíà o. Núwà Media.